Ẹ kú dédé Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ẹ má bínú, ó yẹ kí n ti wá ṣe show yìí látàárọ̀ but mo busy. Bí mo sì ṣe ń sọ yìí náà, mo busy. Mo wá gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re. Mo wá gẹ́gẹ́ bí ọmọ tó ní iyì, tó dẹ̀ mọ iyì pé ènìyàn ní aṣọ mi, tó fi ènìyàn mímọ̀ ṣe ọrọ̀. Mo wá gẹ́gẹ́ bí ọmọ tó fi èèyàn mímọ̀ ṣe ọrọ̀, tí àwọn èèyàn mímọ̀ tí mo dẹ̀ fi ṣe ọrọ̀ yẹn, tí wọn ò fìgbà kankan kúrò lẹ́yìn mi, tí wọn ò dẹ̀ dojú tì mí. Mo wá kí n má dàbí aṣiwèrè tó jẹ́ wípé kò lérò lórí, tí ò mọ oore. Mo wá láti wá fi ọpẹ́ mi àti oore mi hàn. Bó tilẹ̀ jẹ́ pé ó yẹ kí n ti jáde látijọ́ ìbọ̀ torí pé mo busy, and bí mo dẹ̀ ṣe ń sọ yìí náà, mo kàn máa ṣe show yẹn, mo máa dúpẹ́ lọ́wọ́ alára, mo máa dúpẹ́ lọ́wọ́ ajérò, mo máa dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀gún ilé ìlà, mo máa ṣe general ọpẹ́. Bó tilẹ̀ jẹ́ pé mo ti pe àwọn màámi kan lẹ́yìn, àtàwọn àǹtí mi kan àti àwọn kan lẹ́yìn tí mo lè reach out sí. Ẹni tí mi ò bá wá dárúkọ ẹ̀ bí mo ṣe ń ṣe ọpẹ́ yìí, àbí tí mi ti reach out sí, mo sì máa reach out sí àwọn èèyàn. Ẹni tí mi bá wá dárúkọ ẹ̀, ẹ jọ̀ọ́, kì í ṣe pé àfojúdi, kì í ṣe pé bóyá mi ò appreciate yín, kì í ṣe pé bóyá wọn ò bí bàbá ńlákúbá bá pọ̀nrí máa pọ̀pọ̀n mi re kí n máa appreciate yín. Ṣùgbọ́n bóyá nítorí time tàbí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yín tó yẹ kí n ṣiṣẹ́ lọ́la, bọ́ mi ò ní lè ṣiṣẹ́ torí mo ní training ní àárọ̀ ọjọ́ Monday. Ibi tí mo dẹ̀ ti ní training yẹn ó jìnnà, so mo láti lọ lọ́la, nírọ̀lẹ́ ọ̀la, mo láti lọ wá hotel tí mo máa dúró sí torí ó jìnnà sílé mi títí dijọ́ Wednesday tí máa parí training mi. So mi ò ní lè lọ síbi iṣẹ́, so mo máa ní time láti ṣe show ní ọwọ́ àárọ̀ lọ́la torí mi ò ní lè lọ síbi iṣẹ́ ọ̀la torí mo láti check in sínú hotel yẹn before kílẹ̀ tó ṣú torí mi ò mọ̀ náà bẹ̀. So ọ̀la yẹn mo rò pé mo máa lè lọ síbi iṣẹ́ tẹ́lẹ̀ níbo nítorí training yẹn mi ò ní lè lọ. Mo ṣe get alert lẹ́nu pé mo láti attend training yẹn ni. So bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mò ń dáná lọ́wọ́, mò ń ṣe oúnjẹ lọ́wọ́, àmọ́ mo ní láti wá fi ẹ̀mí ìmoore hàn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá mi. Mo dúpẹ́ púpọ̀ lórí gbogbo ẹ̀yin bàbá mi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin sìstá mi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin àbúrò mi. Látorí gbogbo fans mi tó kéré jù títí di tó dàgbà jù. Látorí àwọn sisters mi, àwọn moms mi. Mo dúpẹ́ lórí mọ́mí Erelu Abike Communication, mọ́mí Adébímpé Aláṣọ Àdúrà, mọ́mí Ọbánlá, mọ́mí àti gbogbo àwọn tó celebrate mi pátápátá ní gbogbo àgbáyé. Mr. Balogun, Mr. Abbas, Decency, Àyìnkẹ́ Gold, Àṣàkẹ́ Tanímọ̀lá, Táíwò Adédèjì, Àtàndá, Yomi Adédèjì, Àtàndá, Rahim, Akínyẹmí, Lizzy Anjorin, mọ́mí Anamáyọ̀wá, gbogbo àwọn, in fact wọ́n shut down social media tó di wípé ẹni tí Ọlọ́run bá ti dá kò ṣeé farawé, ògo ju ògo lọ, ògo tó ń gbé ògo mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí mi ò bá dárúkọ, MC Omishad, àbúrò mi, Ọmọyẹmí, Abẹ́rẹ́ ọ̀rọ̀, Sexy G, gospel voices, angelic voices mi tí orin tí mo gbọ́ tó fẹ́ máa pa mí lẹ́kùn yẹn, àti gbogbo association of àkàndá ènìyàn ti Celestial Church. Mo sì máa reach out sí wọn, àwọn náà ṣe orin fún mi ṣùgbọ́n mi ò lè post àwọn ọ̀pọ̀lọpọ̀ orin mọ́ torí ó fẹ́ máa affect page mi torí nǹkan tó ń mọ page mi sí kọ́ ni mò ń post, ó ti ń pọ̀ jù. So gbogbo yín pátápátá ni mo reach out sí, gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi nílé lóko lọ́nà ọjà, T&K àti Mary ọmọ T&K, Bọ́sẹ̀ JMK, torí àwọn yẹn pè mí, àwọn tó pè mí tí wọn ò lo picture mi náà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹni tó celebrate mi ní gbogbo àgbáyé, nǹkan ayọ̀ ò ní tán nínú ilé yín. Ẹ ní dọ̀tí. Ọlọ́run, èyí tó jóbìnrin nínú yín, Ọlọ́run ò ní ṣe yín ní ìyá àjáràbùkà. Èyí tó jẹ́ ọkùnrin nínú yín, Ọlọ́run ò ní ṣe yín ní bàbá àjáràbùkà. Ẹ ní dọ̀tí, ẹ ní rùn. Ayé ò ní wọn ò ní bo ẹnu ẹ̀tẹ́ lù yín, wọn ò ní ṣọwọ́ lé yín lórí.
Ọlọ́run ò ní ṣe yín ní ìyá burúkú, ìyá olórí burúkú, ìyá wèrè. Ọlọ́run ò ní ṣe yín ní bàbá wèrè, bàbá ìyá, bàbá olórí burúkú, bàbá wèrè. Ọlọ́run ò ní ṣe yín ní ẹ̀gbọ́n ìyá, ẹ̀gbọ́n olórí burúkú, ẹ̀gbọ́n wèrè. Ọlọ́run ò ní ṣe yín ní àbúrò ìyá, àbúrò olórí burúkú, àbúrò wèrè. MC Olúọmọ, sweetheart mi, my one and only. Aṣá ti dájọ́ ìyàwó síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Big London, Gaji ọkọ òkú, Dayo Amusa, Demola Ọlátúnjí, màámi Madam Ṣàjẹ, àǹtí mi Tóyìn Adégbọlá, ta ló tún ta Bimbo Thomas. Àwọn kan mo ti reach out sáwọn kan lẹ́yìn, irú àwọn Bimbo Thomas, àwọn Dayo Amusa, àwọn Lizzie Da Silva, Demola Ọlátúnjí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ dọ̀tí, ọlá yín ò ní rẹ̀yìn, ìbànújẹ́ ò ní dàpọ̀ máyọ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi àti ọmọ mi yìí White, ìyá olórin, èmi máa ń pè ní olórin ẹ̀mí White, tó wà Empress White, tó wà lórí social media. Mo dẹ̀ fi àsìkò yìí sọ fún yín pé mi ò lè comment nísìnyí, mi mọ̀ nǹkan tó ṣe mí pẹ̀lú Facebook. So irú Empress White ń sì ó ṣe show fún mi, mo wà lórí show yẹn ṣùgbọ́n mi ò lè comment nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àti bàbá Ìlọrin, àwọn kúkọ celebrate mi láti Ọ̀yọ́, láti Ìlọrin, mi ò mọ̀ wọ́n ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi, ẹ ní dọ̀tí, ẹ ní jìyà lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ fún mi, Daddy mi Abbas, àwọn tí wọ́n pè lórí platform lánàá, ìkànnà àwọn fans mi Daddy Abbas ló sanwó wọn, èmi ló yẹ kí n san, bẹ̀ wọ́n wà lórí show yẹn, àwọn fúnra wọn ló gbéwó sílẹ̀ tí mo dẹ̀ ti transfer owó yẹn sí wọn. Èyí tó jẹlẹ̀ mo ti fún ní àwọn méjì la ṣì rí, ẹnìkan ti gba receipt ilẹ̀ lẹ́nìí, ìkejì tí mo ní pé kó send orúkọ, mi ò tí ì rí orúkọ, ìkẹta náà mi ò tí mọ̀, mo kàn máa give yẹn away fún one of my fans ni. That's it. Tí n bá ti rí ẹni tó jẹ́ number 1 yẹn, máa give away kí n tètè yá sọ kẹ́ ẹ gbọ́ nísìn. So mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin mummies mi, gbogbo ẹ̀yin daddies mi, gbogbo ẹ̀yin uncles mi, gbogbo ẹ̀yin brothers mi, gbogbo ẹ̀yin sisters mi, gbogbo ẹ̀yin fan mi. Mo dúpẹ́, Dáre Olúwa ṣeun fún mi. Gbogbo tí bá ní kí n máa sọ̀rọ̀ lọ, máa sunkún. Àwọn fans mi kò pọ̀, irrespective of my attitude, in spite idiosyncrasies mi, ẹ ṣe accept mi pẹ̀lú shortcomings mi, ẹ ṣe accept mi pẹ̀lú àìmọ̀rọ̀sọ mi, ẹ ṣe accept mi pẹ̀lú àìmọ̀wáwù mi, ẹ ṣe accept mi pẹ̀lú àìmọ̀ṣe mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ìkúnlẹ̀ mi rèé, aṣọ yín ò ní fàya. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi ní gbogbo àgbáyé, àti tó pè mí ni o, àti tó lo picture mi ni o, ẹ ní gbọ́mọ sin. Ìbànújẹ́ ò ní wọnú ayé yín, kò ní dàpọ̀ máyọ̀ yín. Níbi tẹ́ láradé tẹ́ gba gbogbo débi ẹ̀ka, wọn ò ní gba lẹ́tà ọ̀fọ̀ lórí yín, ẹ ní fi tọ̀fọ̀ ránṣẹ́. Ibi tí ẹ ní gbé nínú ìṣẹ́ kẹ́ máa pìtàn ọ̀rọ̀, ẹ ní Ọlọ́run ò ní ṣe yín lẹ́ni tó ń fi ẹnu ẹ̀ polongo ọlá. Ayé ló máa rí ọlá lára yín. Ọlọ́run ò ní ṣe yín ní mílíọ̀nìà ẹlẹ́nu. Ọlọ́run ò ní ṣe yín ní bílíọ̀nìà ẹlẹ́nu. Ayé ló máa rí yín wípé mílíọ̀nìà lélẹ́yìí. Ayé ló máa rí yín pé tàùsànìà lélẹ́yìí. Ayé ló máa rí ògo Ọlọ́run lára yín. Ẹ̀yin fúnra yín kọ́, Ọlọ́run ò ní ṣe yín lẹ́ni tí ń fẹnu ara ẹ̀ polongo ògo. Fúnra ayé ló máa rí àwọ̀ Ọlọ́run lára yín. Fúnra ayé ló máa rí àwọ̀ ògo lára yín. Fúnra òkìkí Ọlọ́run fúnra rẹ̀ ló máa polongo jáde nínú ayé yín. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwọn àbúrò mi tó bá mi organize giveaway, Yomi àti ìyàwó ẹ̀ Fọláṣadé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni mi, àbúrò mi, ọkọ mi, ẹ̀gbọ́n mi, gbogbo mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Azan ó ṣé, mo dúpẹ́. Ìwọ náà ni ó jẹ́ kan nínú àwọn gbòógì igi lẹ́yìn ọgbà mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bá mi Kamoru, Mr. Adeleke, mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọlá mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Thank you for always being there. Thank you. Oh, tí ẹ̀rọ tàìmọ́ ṣe mi. Oh, ro bí mo ṣe ń ṣìwà mi jágajàga. Sùúrù yìí náà ni. O ti gba káńpé kò síbi tí máa tiẹ̀ sí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ọlọ́run ò ní kọ̀ dí àìmọ́ ṣe sí yín. Eléni ní èèyàn kò ní dúró síwájú àwọn ọmọ yín, kò dẹ̀ ní dúró síwájú nǹkan ayọ̀ yín. Mo dúpẹ́, mo mọ̀ lóore. Ẹni tí mi ò bá dárúkọ ẹ̀, kì í ṣe wípé bóyá àfojúdi, kì í ṣe wípé bóyá ẹ̀rù ń bà mí láti dárúkọ èèyàn, ṣùgbọ́n bóyá mi ò rántí ni mo ṣe ní gbogbo ẹ̀yin màmá mi,
gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin brother mi, gbogbo ẹ̀yin sister mi, gbogbo ẹ̀yin àbúrò mi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin olùfẹ́ràn ìlọsíwájú àti olùfẹ́ràn òtítọ́, gbogbo ẹ̀yin olùfẹ́ràn nǹkan tó da ò ní tán nínú ilé yín. Ẹnikẹ́ni tó bá lóhùn dúró pé àfi tí ń bá mú wálẹ̀ nínú ayé yín, Ọlọ́run á fi ẹ̀jẹ̀ ṣe ètùtù fún ilẹ̀. Ẹnikẹ́ni tó bá ní ọláhun torí ayé yìí le o. Àwọn ẹlòmíì akọ dédé dislike yín torí personality yín. Present yín akọ dédé máa bí ẹlòmíì nínú. Ní ṣe ẹlòmíì akọ feel pé rírí yín gan akọ dédé máa bí nínú bọ́lọ̀ ń ṣe dá yín. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín, àwọn èèyàn ṣe akọ dédé máa bí ẹni nínú. Gbogbo ẹnikẹ́ni tó bá ní pé bí Ọlọ́run ṣe dá ẹ ó ń bí òun nínú. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé ọlá tí Ọlọ́run dámọ́ ẹ àti ẹwà tí Ọlọ́run dámọ́ ẹ ó ń bí òun nínú, Ọlọ́run á fi ṣe ètùtù fún ilẹ̀, á fi ẹran ara ẹ̀ fi jẹ fún ẹranko kó máa jẹ. Àbúrò mi ọmọ alálùbáríkà Zimama, mo dúpẹ́ púpọ̀. Bukky Jesse, God will bless you. Ọlọ́run á bá mi dúró tì. Sister Kẹ́mi, solid Kẹ́mi, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín láti Canada. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi pátápátá, ohun ayọ̀ ò ní tán nínú ilé yín. Tó bá kù díẹ̀ kí ọmọ olóore yín kó dì sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún yín. Ìmọ́lẹ̀ yín ò ní wọ òkùnkùn, òṣùpá ọlá yín kò ní wọ̀kùn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ẹ máa ṣe dáadáa. Mo máa ń sọ fún yín wípé ó wà very expensive. Ó wà very, very expensive. Ó máa take dignity yín away. Ó máa take integrity yín away. Ó máa take good manners àti good attitude yín away tẹ́ ẹ bá ṣe dáadáa. Ó wà expensive láti hùwà burúkú. Ó wà cheaper láti jẹ́ èèyàn tó dáa. Torí ẹ máa ṣe dáadáa. Ìwọ ṣáà máa ṣe tiẹ̀. Tó bá kù díẹ̀ kó ṣubú, Ọlọ́run á gbé oore dìde fún ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ wá nawọ́ sí mi. Mo rẹ́ni tó fún mi ní 15 naira. Mo dárúkọ ẹ̀ sórí kíní pé kó tiẹ̀ get back sí mi, kò get back sí mi. Ẹ̀yin tẹ́ nawọ́ sí mi nínú kò tí kò sí yín. Ẹ̀yin tẹ́ nawọ́ sí mi, ẹni tó nawọ́ 15 naira sí mi, mo mọ̀ pé bó ṣe rí lọ́kọ̀ ẹ̀ tó bá níjù yẹn lọ á fún mi. Ọlọ́run á wá fi ọ̀pọ̀, á fi rọ́pò ẹ̀ fún yín. Ibi tẹ́ ti mú owó yẹn ẹ mọ̀ o, ṣùgbọ́n á ṣẹ́kù síbẹ̀. Ibi tẹ́ ti mú owó yẹn ẹ mọ̀, ṣùgbọ́n á ṣẹ́kù, á ṣẹ́kù. Ní sunkún. Mo dúpẹ́ náà lọ́wọ́ màmá mi torí àwọn náà náwó, àwọn náà ṣe àwọn drinks àti donut tẹ́ ń rí yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mọ́mì, ìyá Yínká, abiyamọ tòótọ́, abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, abiyamọ tí wọ́n fi ń tọrọ fún abiyamọ, abiyamọ tí irú àwa yìí kọ́ ìwà abiyamọ lára ẹ̀, abiyamọ tí wọ́n máa dárúkọ ẹ̀, tí àwọn ọmọ ẹ̀ máa rí àánú gbà. Ó yàtọ̀ sí àwọn ìyá àjàràbùkà kan tẹ́ máa dárúkọ wọn. Tọ́ba dé irọ́ òdìgbò. Ọlọ́run má ṣe yín nírú àwọn ìyá àjàràbùkà bẹ́ẹ̀. Irú àwọn ìyá tó bí àwa yìí, àwọn ìyá tẹ́ pé tí wọ́n bá dárúkọ wọn, orúkọ wọn máa ṣílẹ̀kùn àánú fún wa, orúkọ wọn máa ṣílẹ̀kùn yẹ̀ fún wa, orúkọ wọn gan máa jẹ́ kí àwọn èèyàn kó súnmọ́ wa torí pé súra wọn, àwa ń jẹ ọlá wọn. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí gbogbo yín náà kẹ́ ṣiṣẹ́ eré lẹ̀ fọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Tabari àǹtí mi Princess Ade, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, mo dúpẹ́. Ní ṣubú dànù. Gbogbo ẹni tí mi ò bá dárúkọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fọlọ́run bá bẹ̀ yín, mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yín, mo fi nǹkan tó ń mí àti tí ò mí nínú ayé yín, mo fi bẹ̀ yín. Kì í ṣe àfojúdi o. Kì í ṣe wípé mi ò ẹ̀rù ń bà mí àti dárúkọ o. Kì í ṣe wípé mo jọra mi lójú o. Mi ò rántí ni o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ni mo ṣe kó gbogbo èèyàn pọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi lágbàáyé. Abasha, my darling Abasha, mo dúpẹ́ lọ́wọ́ ẹ torí mo rí pé o celebrate mi, àti Adijat tó jẹ́ ìyàwó ẹ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, mo dúpẹ́ o. Kì í ṣe taimo, kì í ṣe tí àfojúdi o tí mi bá dárúkọ yín o. Àwọn tí mi bá dé tí ìdárúkọ lẹ́ǹkọ̀ọ̀kan, Tèmítọ́pẹ́ mo ti rí lórí platform yìí, Délé Gideon, gbogbo yín ni mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìjìká tí mo gbórílé, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀rẹ̀kẹ́, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ eyín tẹ́ gbé ẹ̀rẹ̀kẹ́ mi dúró. Láìsí ẹ̀yin kò sí Yínká TNT,
kí ni mo lè sọ àìmọye tó mọ̀rọ̀ sọ jù mí lọ ìgbín yín ṣáà tẹnumọ́gi mi ẹ ṣáà gùn ṣá ìgbín yín ẹ ṣáà sọ pé àforí àfọrùn ẹ ò bá mi lọ ọlọ́run ò ní padà lẹ́yìn yín ọlọ́run ò ní dá yín dá bùkátà yín ọlọ́run ò ní jẹ́ kẹ́ nìkan ṣayé mo dúpẹ́ lọ́wọ́ àlùbáríkà yìí mo mọ àlùbáríkà through MC Olúọmọ látìgbà tí mo ti mọ àlùbáríkà yìí kò fìgbà kan fi mí sílẹ̀ rí kò fìgbà kan sọ pé èmi ìmọ̀ yín rí gbogbo bí n bá ṣe ń gbé báyìí bẹ́ẹ̀ náà ṣe máa ń bá mi gbé dórí tí n bá ti tẹ́wọ́ gbà báyìí wọ́n máa gbà lọ́wọ́ mi ni tí n bá jó sọ́run báyìí wọ́n á náà tún náà làwọn máa jó sí bí n bá jó sósì wọ́n á lósì làwọn máa jó sí kí n jó síwájú jó sẹ́yìn wọn ò fìgbà kan fi mí sílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo ti gbàdúrà fún yín pé ẹ ní dọ̀tí ẹ ní rùn mo ti gbàdúrà fún yín pé láyéláyé yín ẹ máa gbénú ọ̀rọ̀ pìtàn ọ̀rọ̀ ni ẹ ní gbénú ìṣẹ́ pìtàn ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe yín ní ẹni tó ń fara ẹ sọ pé mo lókìkí mo lówó bílíọ̀nìà ni mí Ọlọ́run ò ṣe yín bẹ́ẹ̀ àwa èèyàn àwọn èèyàn náà rí pé ẹ lówó Ọlọ́run fúnra rẹ̀ gbé yín síta wípé ẹ lówó ẹ fẹnu ara yín pìtàn pé lówó Ọlọ́run ò wá ní ṣe yín lẹ́ni tó ń fara ẹ tó ń fi ẹnu ara ẹ pé attention pé ẹ̀yin èèyàn ẹ wò mí mo lówó Ọlọ́run ò ṣe yín bẹ́ẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní ṣe yín bẹ́ẹ̀ láéláé gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi pátápátá ni mo kí láti gúúsù láti àríwá láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn gbogbo ẹ̀yin artist Judy King pátápátá àti Judy King gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ mí ẹni tó bá mi sọ̀rọ̀ rí ẹni tí ò bá mi sọ̀rọ̀ rí ẹni tí ò tiẹ̀ dí mi tiẹ̀ mọ̀ rí mo dúpẹ́ lọ́wọ́ yín o ìkúnlẹ̀ mi rèé o mo dúpẹ́ o òpó ọlá ò ní ṣẹ́ mọ́ yín lẹ́sẹ̀ àwọn ọmọ yín ò ní rí bí elénìní ẹ ní rí dààmú ẹ ní rí wàhálà bó bá ṣe wù kẹ́ pẹ́ tó láyé yìí tó ti dàgbà nínú yín ẹ ní mọ sàárè ọmọ ewé ní máa ń sin obì ọmọ rere ló máa sin yín ẹ mọ àti wáyé àwọn ọmọ yín ẹ ní mọ àti padà wọn ìbànújẹ́ ò ní kọkùn má yọ yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun o mo dúpẹ́ ẹ ṣeun o mi ì mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ yẹn tán mi ì fẹ́ da ọpẹ́ yìí mọ́ show torí mo ní show tí mo fẹ́ ṣe láàárọ̀ là tó wà very very important ó ṣe é ṣe kí àwọn obìnrin tún dé kọ́ ni mo fẹ́ support ọkùnrin but mo ń sọ fún yín pé obìnrin tó bá ìyá tó bá da tó bá jẹ̀rẹ̀ gan kò ní support ẹ lójú ọkọ ẹ̀ nǹkan tó wà nílẹ̀ yìí tí mo fẹ́ ṣe lọ́la ó burú jáì látara àwọn parents obìnrin ní nǹkan tó ṣẹlẹ̀ mo ò ní lè play voice note yẹn bẹ̀ máa fún yín ní picture nǹkan tó ṣẹlẹ̀ àní lọ́la náà ìwọ obìnrin tó bá mọ̀ wípé o lè bá mi rẹ kún ọkùnrin nù ọkùnrin yẹn níyàwó àmọ́ ìyàwó ẹ̀ ò mọyì ẹ̀ so mo ń fẹ́ obìnrin tó máa bá mi rẹ̀ lẹ́kún obìnrin tó bá mi múnú ẹ̀dùn ẹlòmíì lè ní rí ó lè tibẹ̀ di ìyàwó kejì torí ẹni tí ò bá ti mọ̀ lò ká gbà lọ́wọ́ ẹ̀ ni ẹni tí ò bá ti mọ̀ ọkọ ẹ̀ lò kọ́ gbà lọ́wọ́ ẹ̀ ni so ní ọ̀la mi ì mọ time my darling Lizzie. God bless you. I've just mentioned your name. God bless you. God bless you. God bless you. Nǹkan ayọ̀ ní tán nínú ilé ẹ lágbára Ọlọ́run. Ó ní sunkún lórí ọmọ, ó ní sunkún lórí ọkọ. Mo dúpẹ́ bẹ́ ṣe pọ́n mi lé. Ọlọ́run Olódùmarè kò ní daṣọ ẹ̀tẹ́lù ẹ lágbára Ọlọ́run. Ìbànújẹ́ ò ní kángun mọ́ ayé, ó ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Ó ti ń dán, ó ní padà dọ̀tí. Ó ti ń mọ́, ó ní padà rùn. Ìrìsókè sódò ẹ kò ní bí ayé nínú mo gbà ládùúrà nítorí pé gbogbo yín pọ́n mi lé nítorí pé gbogbo yín pa mí lẹ́rìn ayọ̀ ò ní sunkún mo dúpẹ́ o torí ẹ̀ mo ṣe pè láti dúpẹ́ God bless you God bless you God bless you God bless you yeah àmín Liz Da Silva nìyẹn mo ti pè tẹ́lẹ̀ mo ti dárúkọ Alhaja Liz Anjorin God bless you bó tiẹ̀ jẹ́ pé bàbá olóyè mi repost wọn dádì ọba ṣetán má kù mi repost wọn bọ̀ mo dáríjì wọn God bless you Alhaja Liz Anjorin mo ti dárúkọ Anamáyọ̀wá mo ti dárúkọ mọ́mí Adébímpé mọ́mí Àbíkẹ́ communication mọ́mí Ọbánlá mọ́mí sister Kemi Solid Kemi from Canada T&K bọ́sẹ̀ JMK Àyìnkẹ́ Gold àjẹ́mi mo sì máa compose orin fún mo lábúrò kan o dàdá ò lè jà ó rẹ ní gbójúlé kì í fẹ́ yà ó jẹ́ mi o dàdá ò lè jà ó rẹ ní gbójúlé
mo ní àbúrò kan dàdá ò lè jà ó fẹ́ ní gbójúlé àwọn Àṣàkẹ́ dàdá ò lè jà ó rẹ́ni gbójúlé Dáre ń kọ́nà o dàdá ò lè jà ó rẹ́ni gbó Táíwò Àtàndá dàdá ò lè jà ó rẹ́ni Yọ̀mí Adédèjì dàdá ò lè jà ó rẹ́ni gbójúlé mo lábúrò wọn kan o dàdá ò lè jà ó rẹ́ni gbó mo láwọn àbúrò kan o dàdá ò lè jà ó rẹ́ni gbójúlé àwọn Adéyẹmọ dàdá ò lè jà ó rẹ́ni gbó Adébísí Ọ̀ṣunkọ̀yà dàdá ò lè jà ó rẹ́ni gbójúlé ẹ ṣé mo dúpẹ́ aṣọ yìí yín ò ní fàyà bí mo ṣe ń rí yín tí inú mi dùn mi ní fi yín ṣe àwátì ní agbára Ọlọ́run ó pé mi ìmàrí Táíwò Àtàndá mi rí Dáre kí ló ṣẹlẹ̀ nǹkan burúkú ṣe Ọlọ́run ò ní jẹ́ kí n gbọ́ ó di pópòpò orí yín ò ní gbàbọ̀dẹ̀ ní agbára Ọlọ́run ẹ̀dá yín ò ní gbàbọ̀dẹ̀ gbogbo bíkíbi tí gbogbo yín bá wà which person o ẹ sọ fún mi o you forgot one person o which person sọ fún mi o Táíwò Àtàndá o gbogbo bíkíbi tí ẹ bá wà nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ilẹ̀ ò ní jẹ yín lójijì mo mọ̀ pé nǹkan tẹ́ ẹ wá lọ tó tẹ́ máa jẹlẹ̀ wá lọ ẹ ní pàdé nǹkan tó máa jẹ yín ní agbára Ọlọ́run nítorí tí ẹ dúró tì mí tí ẹ pa mí lẹ́rìn ayọ̀ ẹ ní sunkún nítorí tí ẹ dúró tì mí tí ẹ pa mí lẹ́rìn ayọ̀ ẹ ní sunkún èmi náà wá ní jọra mi lójú yín nítorí pé Ọlọ́run ò ní sọ mí Ọlọ́run ò ní ṣe mí ní Saul tó ń bọ́ lọ́run sọ̀rọ̀ tó yá tó wá ń da bókù sọ̀rọ̀ bí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní jọra ẹ̀ lójú tó ní láìsẹ́yìn ẹ fọ́kàn ọ̀fẹ́ ṣe kíní kan èèyàn ti ń di sọ́ọ̀bọ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí n jọra mi lójú ẹ wá gbà mí bí mo ṣe rí a máa rí gbà mí tí mo máa bínú tí máa sọ nǹkan tí máa ṣe nǹkan ẹ gbà mí bí mo ṣe rí ṣe rí gbogbo nǹkan tí n bá sọ ní tìbínú kò débì báyìí honestly kò débì èmi ò ń ṣe tó ń sleep over issue kò bí n bá bú ẹ gan kò dé mo lè pè é kí n padà bẹ́ẹ̀ mo rántí ẹnìkan tí mò ń sọ̀rọ̀ tó fẹ́ máa ṣe báyìí tí mo ní ẹwẹ́ shut up jàre mo padà lọ pé wọ́n mo bẹ̀ wọ́n so nígbà míì tí Yínká inú mi bá jáde tí n bá ti wá fi Olú Yínká pè ẹ́ tí Yínká TNT bá jáde nínú mi tí n bá ti wá ṣe ṣóòtọ́ tí mo wá fi Olú Yínká pè ẹ́ jọ gba ẹ̀bẹ̀ mi kó gba ìtúbà mi ò ń ṣe èèyàn tí ò lè sọ sorry but tí bá ń ṣe ṣóò mo ti wà lórí ẹ̀gùn nìyẹn mo ti gẹ̀gùn nìyẹn ẹ dẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ ẹ ṣáà máa gbà mí bẹ́ẹ̀ ti ṣe ń gbà mí bọ̀ pẹ̀lú idiosyncrasies mi ẹ tún continue láti máa gbà mí bẹ́ẹ̀ ẹ máa gbà mí pẹ̀lú àlébù mi ẹ máa gbà mí ẹ ń kọ́ mi ní Ọlọ́run á jẹ́ kí n gbọ́n ẹ dẹ̀ lè kọ́ mi tán ọ̀ǹtì tí bá mí ìkẹyìn Ọlọ́run á tún máa fún yín lórí ọ̀fẹ́ láti máa kọ́ mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo mọ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi lóore o tá bá rí ẹni tí mi ò dárúkọ mo ti kó everybody Ìbà Fólú Èjìrẹ́ mi gbọ́dọ̀ má dárúkọ ẹ̀ Ìbà Fólú Èjìrẹ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ God bless you my darling brother nígbà gbogbo ìwọ yóò tiẹ̀ fi mí sílẹ̀ ṣe ló ń tẹ̀lé mi tó bá ti gbọ́ pé kinní kan báyìí tí ẹ máa nà báyìí ni irú ara àwọn àbúrò mi nìyẹn Ìbà Fólú Èjìrẹ́ Àyìnkẹ́ Gold Ṣùbọ́mí Gold Táíwò Àtàndá Yọ̀mí Adédèjì Àṣàkẹ́ Tanímọ̀lá Adékọ̀yà gbogbo wọn Betty Ferran Rahim mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní ṣorí burúkú ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o àyíkọ́ tí ò sọnù tí ayé ń wá wọn ò ní béèrè lọ́wọ́ yín ojú ni ti fìtílà ara ayé ò ní gbójú lọ́wọ́ yín ọmọ tí ayé ò fún ni tọ́ ọmọ tí ayé ò fún ni sìn tí wọ́n mú lọ lójijì ọmọ yín ò ní bá wọn nípìn nínú ẹ̀ ní agbára Ọlọ́run wọn ò ní gbé gbọ́mọgbọ́mọ ò ní gbé yín lọ́mọ lọ o gbọ́mọgbọ́mọ ayé ò ní gbé yín lọ́mọ lọ o ẹ ní lùgbàdo ọmọ aráyé ẹ ní múlẹ̀ ti wèrè tó bá kù díẹ̀ kí ọmọ olóore yín kó jì sí kòtò gbogbo yín pátápátá mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún yín ẹ ní dààmú ẹ ní wọ wàhálà ní agbára Ọlọ́run ò ní ṣe yín ní ìyá àjàràbùkà ẹ ní forí gbèpè sílẹ̀ fọmọ o ẹ ní forí gbèpè sílẹ̀ fọmọ o ẹ ní jẹ èso àjàrà kí eyín máa kan ọmọ yín o àwọn ọmọ yín ò ní jìyà ẹ̀ṣẹ̀ àmọ̀dí mo dúpẹ́ o ọmọ T-Gold mo dúpẹ́ lọ́wọ́ ẹ o gbogbo ẹ̀yin tí mi ò bá ti dárúkọ yín bí Àdìsá Ọlátínwó kì í ṣe pé ìgbéraga o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ foríjì mí bí mo ṣe ń kẹ́ẹ̀dẹ́ mi yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dẹ́ ẹ bá mi gbà bẹ́ẹ̀ gbogbo bí tí mo ti jẹ̀kọ́ tó ti rẹ́ mi lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi Awóṣìkà ẹ bá mi gbà bẹ́ẹ̀ Ọlọ́run á bá mi dúró tì yín mo ní kí wá ṣe Thanksgiving ní alẹ́ yìí ni tó bá dẹ̀ ti di ọ̀la ṣó tí mo ní mo fẹ́ mú wá ẹ̀yin obìnrin ẹ má bínú nígbà ń bá sọ síta ẹ̀yin náà mọ̀ wípé
ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ tá bá dẹ̀ rí àwọn obìnrin náà tí wọ́n ready àwọn obìnrin míì wà tí wọ́n ready láti fọ́kọ ṣùgbọ́n tó fẹ́ stable relationship tó dẹ̀ pé stable relationship yín á help ọkùnrin míì kúrò nínú àjàgà èṣù á help ọkùnrin míì kúrò nínú àjàgà high blood pressure á help ọkùnrin míì kúrò nínú àjàgà wàhálà àti àjàgà ìrònú ó lè fi ohùn ránṣẹ́ sí mi tó bá wà ní diaspora ní alẹ́ ìfohùn ránṣẹ́ sí mi tó bá máa fi di ọ̀la màá pè ẹ́ abẹ́ sọ̀rọ̀ then a máa ṣe show yẹn ní àrọ́lá ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ó dàárọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun.